أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ọlọ́run ọba ọba àlekè ọlá sọ ọ̀rọ̀ kan nínú al-Qur'an ó ní in tansurullaha yansurkum wa yuthabbit aqdamakum. tẹ́ ẹ bá lè ran ọlọ́run ọba lọ́wọ́, tẹ́ ẹ bá lè ràn án ṣe, ó lóun náà máa ràn yín lọ́wọ́, òun náà ràn yín ṣe. bó la ṣe ran ọlọ́run ọba lọ́wọ́? só nídìí owó ká dáwó jọ fún? só fẹ́ ra mọ́tò ká dáwó jọ rà á fún? só nídìí ọmọ ọ̀dọ̀? kí lọ́lọ́run fẹ́ gan? àbó nídìí ilé tí ọmọ gbé ká kọ́lé fún? gbogbo ń ta àkàálẹ̀ yìí òun náà ló ní. sóun gan kọ́ ló là wá tá a rò pa ní nǹkan? òun ló ní gbogbo nǹkan, kò sọ́nà tá a lè fi ràn án lọ́wọ́. ní tí ń sọ fún wa ní pé tẹ́ ẹ bá lè ran ẹ̀sìn mi lọ́wọ́, ẹ̀sìn tí mo gbé lẹ̀ yìí, ẹ bá ràn án lọ́wọ́. tẹ́ ẹ bá lè ràn án lọ́wọ́, máa ràn yín náà lọ́wọ́. ẹ̀sìn tá a wá ń sọ yìí náà, ṣé ìṣe pọ́lọ̀ ń fẹ́ fi jíṣẹ́ fáwọn kan pé ẹ wo ẹ̀sìn mi bó ti tó, wọ́n ti bá mi ràn án? sọ́lọ̀ láwọn nǹkan tó fẹ́ fi jábọ̀ fún ni tí wọ́n ń wá ká báwọn ran ẹ̀sìn lọ, sí ò lè ràn án lọ́wọ́ fún rẹ̀? n tí ń fẹ́ lọ́dọ̀ wa fáwọn ọmọ ìyá wa yòókù tá a jọ ń jẹ̀dá rẹ̀ náà, ran ẹ̀sìn lọ́wọ́, ẹ bá ń gbẹ́sìn yìí lárugẹ, kẹ́sìn yìí ó lè kárí, kẹ́sìn yìí ó má bàjẹ́. nítorí tí ń bàjẹ́ àwọn tí ó ṣẹ̀sìn yìí níyà níjọ́ kan yìí, kán mọ̀ sọ wípé mẹ́sẹ̀jì ẹ̀sìn yẹn ọ̀dọ́dọ̀ tiwa ni, ẹ̀yin yòókù ẹ ran ẹ̀sìn yẹn tàn ká, kó dọ́dọ̀ àwọn yòókù yín, ẹ hẹ́pù àwọn yòókù yín kán má jìyà. òun lọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lénìí, reputation Islam, orúkọ àtòkìkí Islam, bó la ṣe ní bàjẹ́. èmi ò ṣe ní bàjẹ́, tíwọ náà ṣe ní bàjẹ́, àtẹni tọ́jà àfa àtẹni tí ọ̀fà nìyí tá à ń sọ yìí bá wí. gbogbo wa là ń fi ọ̀nà kan sọ́nà kejì bẹ̀sìn ló kọjẹ́ tá a kì í fura mọ́. nígbà míì Ṣẹ̀tánì ó tún ṣe lẹ́ṣọ̀ fún wa, oore kan láàmọ́ lé lọ, a sì mọ ba àìmọye oore jẹ́ lọ́nà ká tó lépa bá oore ẹyọ kan tá à ń léhùn. òpònú èèyàn ni ó ti torí 1000 naira jẹ gbèsè 10,000, yóò jẹ gbèsè 10,000 torí 1000. aláìnílàákàyè èèyàn ni mo ronú bẹ́ẹ̀. ẹ̀sìn ní Ọlọ́run ti gbé e kalẹ̀ fún wa, ó ti pé, ó lójútùú, ó ní ẹ bá ń mójútó, ẹ máa bá ń bomi rin, kó lè jàǹfààní fún gbogbo ẹ̀yin yòókù náà tí wọ́n ti máa ṣẹ̀sìn, kó lè tàn ká, kó lè kárí. mo wá fẹ́ tún ẹnìkan ṣe tó sọ̀rọ̀ kan tí mo rò pé ó tako ẹ̀sìn, ó ṣe nǹkan kan tí mo rò pé ó tako ẹ̀sìn, àbẹ́mi gan fẹ́ gbégbèsè kan, ìwà bìkítà mọ́. kí ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ìṣesí tí mo fẹ́ ṣe òun, ọmọ wo ni ó bí fẹ́ sìn ní òbìkítà? lágbájá sọ tí ọ̀dà mo fẹ́ tún un ṣe, èmi dẹ̀jọ́ ọmọ kékeré, ẹni tí mo fẹ́ bá wí bí mi lọ́mọ, mo wá gbàgbé ilé yẹn, mo wá bẹ̀rẹ̀ sí ní láálí ẹ̀ ló kọ́ wípé inkarul munkar, à ń kọ́bàjẹ́, ẹ̀sìn ló ní akọ́bàjẹ́, ẹ̀sìn ló ní akọ́bàjẹ́, àdọ́dọ̀ díbàjẹ́ ká mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ni Olúwa ní ká kọ ìbàjẹ́, ó ní àṣàtúnṣe, nínú ẹ̀sìn lélẹ́ yẹn náà wà. ìyẹn ni 1000 tó fẹ́ lé tó fi lọ jẹ gbèsè 10,000. ọmọlúàbí tí ń wò wá lórí social media kì í ṣe mùsùlùmí, kèfèrí Ọlọ́run, in contemplate lọ́wọ́ pé ṣé Islam yìí lẹ̀sìn ni, àbí ìtòhun jogún bá lọ́dọ̀ àwọn bàbá àwọn, àbí ṣẹ̀ṣẹ̀ yìí, àbí Christianity yìí. lọ́wọ́ àárọ̀ ọmọdé tí ń wá gbàlagbà yóò wá ń kẹ́ eléyìí sọnà, mo ti bẹ̀sìn ló kọjẹ́ fún nítorí pé mo fẹ́ lé 1000, mo jẹ gbèsè 10,000. àìmọye ìgbà lójíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fẹ̀sìn rán, àìmọye nǹkan ló fẹ́ ṣe tí ó tún ẹ̀sìn ṣe, ó sì gbé e lẹ́kọ̀ọ́ ṣe nítorí kórúkọ ẹ̀sìn ọmọ bá bàjẹ́. àìmọye làwọn sàhábà tó jẹ́ sàhábì rẹ̀ gẹ́gẹ́ ṣe é, wọ́n ṣàṣemọ́ṣe, tó béèrè fún inkarul munkar, tó béèrè fún ká kọ ìbàjẹ́, ká bá wọn wí. àìmọye làwọn mùnáfìkí tí wọ́n èé ṣe mùsùlùmí òdodo, wọ́n ti lú papọ̀ mọ́ àwọn sàhábé, wọ́n ti lú papọ̀ mọ́ àwọn mùsùlùmí ní Mádínà. àwọn ará àta rí wọn bíi fọ́lọ́wà Nábì, kódà wọn a máa tẹ̀lé lọ sójú ogun. ẹni tó lè tẹ̀lé ni lọ sójú ogun, ṣe mọ̀ pé fọ́lọ́wà gidi lára yóò pè. ó yà Nábì sí pé mùnáfìkí ni wọ́n, ó yà àwọn mùsùlùmí yòókù sí náà nípa àwọn lágbájá yìí, wọ́n kàn dà papọ̀ mọ́ wa ni wọn kì í sára wa. wọ́n wàá ṣàṣemọ́ṣe, wọ́n ṣe Ànábì máa contemplate pé kí la yatahaddatha an-nasu anna Muhammadan yaqtulu ashabahu. táwọn sàábé bá ń tara pé ẹjẹ́ apá alágbájá ó ti dáràn kú, ní nítorí pé bíyàn bá ṣe é lè ní iná, òfin ayé lè ní iná tá à ń pè ní modern world, kò sí ìtanràn rẹ̀ tayọ kí wọ́n pa á nínú òfin. tí èèyàn kan bá wá dánrú ẹ̀ wò, kódà bí sàábé Ànábì, àwọn sàábé tó ṣerú àṣemáṣe bẹ́ẹ̀ wà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ó máa wá tún rò yìí pé ìyìn fẹ́ kí wọ́n sọ pé mò ń pa àwọn tán tẹ̀lé mi,
yẹn ní kó kìkì yẹn kàn dọ́dọ̀ àwọn kèfèrí àwọn oníjà wa àwọn máa sọ pé ẹ̀ṣẹ̀ sírí ẹni tẹ́ fẹ́ tẹ̀lé ẹ̀yin ará Mọ́kà ẹni tẹ́ fẹ́ lọ bá Mádínà tẹ́ tẹ̀lé náà ni wọ́n ní ti ń pa àwọn tó sì tẹ̀lé wọn ẹlòmíì ti ń contemplate lọ́wọ́ pé àbí ń tẹ̀lé wọn ni àbí ń lọ bá wọn ni wọ́n pè ṣé tí mo bá lọ bá wọn tí wọ́n tún ní pè mí náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn kì í ní interest inú detail ìròyìn òkèrè reputation kí ni wọ́n rí ń ta ni wọ́n máa fi gbẹ̀sìn ni wọ́n máa fi dájọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba Islam lójú ayé Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe mẹ́sẹ̀jì Kùránì wọ́n gbọ́ tán fi gbà ó tó bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa lọ́ mọ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba Islam lójú ayé Ànábì fi amul fatish example ọdún tá Ànábì padà sí Mọ́kà tó gba Mọ́kà padà ọ̀pọ̀lọpọ̀ ará Mọ́kà tó gba Islam lóòjọ́ yẹn kí wọ́n rí tán fi gba Islam ṣáyà ni wọ́n gbọ́ tí wọ́n gbọ́ rí tẹ́lẹ̀ ṣáàdìsì Ànábì wọ́n gbọ́ ń jọ̀hún tí wọ́n gbọ́ rí tẹ́lẹ̀ at 20 almost 22 years before that or 21 years before that ni wọ́n ti ń gbọ́rọ̀ lẹ́nu Ànábì ni wọ́n ti ń gbọ́ Quran tí wọ́n gbà kí wọ́n rí ń jọ̀hún tán fi gbà Ànábì foríjì wọn ni wọ́n fi gbà ó yááfì wọn sallallahu alaihi wasallam wọ́n wá wò ó pé ládùúrú ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ yìí ládùúrú fúnlẹ̀ mọ́ ilé kókó tá a fojú ẹ̀ rí tá a tún dájú ogun kọ́ lẹ́yìn tó alẹ́ ń lù ọlọ́mọdínà àtúlọ̀ kógun jà lọ́hùn ládùúrú tá a ṣe yìí so ó lè foríjìn wá òjíṣẹ́ Ọlọ́run ní tòótọ́ àforíjìn ni wọ́n rí teachings kọ́ philosophy kọ́ wọ́n gbọ́ ọpọlọ wọn ò gbé ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹnu Kùránì ẹlòmíì ọpọlọ rí ó gbé ní tó fẹ́ rí ní pé ẹ sábùn òun lówó ń jọ́ tóun níṣòro yóò jọ ẹ̀sìn Ọlọ́run lẹ́ ń ṣe tòótọ́ ní tóun ó fi dájọ́ ń ti ẹnu àwọn tí ò tí gbà ń jọ yẹn Mọ́kà tí wọ́n á dúró nígbà tá Ànábì sallallahu alaihi wasallam kúrò Mọ́kà tó tún kó wọn lọ sójú ogun Hunaini láti Mọ́kà lọ Taif tí wọ́n ń pínwó fún wọn owó náà pọ̀ ẹran náà pọ̀ rànkúnmí tí ń pín fún wọn ń jọ náà làwọn tí ò tí gbà Ìsìlámù tẹ́lẹ̀ ń pé èmi náà gbà èmi náà ṣẹ̀sìn lèrò fi padà pọ̀ ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ wọn ò gbé wá sí kí lẹ̀ ń ṣe kí ni ìṣesí yín kí náà rí ń ta là ń fẹ́ fi judge ẹ jẹ́ á máa kíyèsára níbi ìṣesí wa ká má fi wá bú ẹ̀sìn ká má fi ìṣesí ba ẹ̀sìn lórúkọ jẹ́ nígbà tó wí láwà nítọ́ wà báyà tó ní driver license ọlọ́pàá wa dá ojú ó sì bá báyà ìgbà tó ti mọ̀ pé ò ní driver license mọ́ dé fìlà ìdójútì lọ jẹ́ fún Islam ṣé Islam lọ kọ́ ọkọ ọmọ violate òfin ó ti bá súnmọ́ ẹ̀sìn jẹ́ ọwá láwọn ọlọ́pàá ń harassì rẹ tí wọn ò rí láwà ní rẹ wọn ò rábáyà rẹ kí ni wọ́n violate òfin ẹ̀sìn sí kí lọ violate òfin ìlú sí jàre nígbà tó ọmọ ipò fẹ́ protect ẹ̀sìn ó ní méjì ẹ̀sìn lára àbó olo niqab olo hijab òtítọ́ nípa àwọn aṣọ wọ̀nyí kì í ṣe Islam ló mú wá lárúbáwá tí ń wọ̀ kí Islam ó tó dé kódà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam àwọn olóòṣà àwọn oníṣẹ̀ṣe Mọ́kà wọ́n máa bojú àwọn olóṣó àwọn aláṣẹ́wó tí ń bẹ Mọ́kà wọ́n máa lo niqab ń bẹnu wọn tí ń lo niqab tí máa bojú bẹ̀tì lọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí aṣọ yìí gbogbo àwọn tá à ń sọ yìí ti padà fílẹ̀ fún wa ó ti padà di pé àwọn obìnrin rere obìnrin mùsùlùmí nílò tó bá ti fẹ́ wọ̀ ó tún gbọ́n àti gbọ́dọ̀ ká ọtí mọ́ ọ lọ́wọ́ kó wá gbégbó ọtí síwájú pẹ̀lú hijab àbí niqab kó ní ṣe báṣọ lásán ló wọ̀ ọmọ Ìgbò lè bá wa wọ̀ tòótọ́ ó lè ràn ẹni tí èṣe mùsùlùmí ó lè ràn niqab bẹ̀tọ́ bá ti gbégbó sẹ́nu lásìkò tó wọ niqab yẹn àbí ń fa ṣíṣà ntara yóò sọ ni pé ẹwẹ́lẹ́hàá ó ti ń affect image ẹ̀sìn bẹ́ẹ̀ ni ṣe sí rẹ̀ nígbà tán ti ń pè ọ́ láàfà níbi iṣẹ́ yín tó bá yẹ pé ọ̀nà ló ń lídìí àwọn òpùrọ́ ẹ̀yin lẹ́yìn ṣe jàǹbá wọ́n sì ń pè ọ́ láàfà ó ti ń fi ẹrẹ̀ yí ẹ̀sìn ó ti ń fi ìdọ̀tí yí ẹ̀sìn ẹni tó ń observe tí wọ́n pè ẹ̀sìn wo ni kóhun ó ṣe ó ti confuse ẹ̀ ó ti di fìtínà fún Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru ó ti di ìdàláàmú fún ọjọ́ ọmọ ibi tí ó gbà mọ́ ó ṣeé ṣe kọ́ lọ́ọ́ bọ́ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ láì rí ẹ̀sìn tó tọ́ sí nítorí pé ìwà tí ń rí látọ̀dọ̀ yín kò jẹ́ ọmọ ìpẹ́sìn yẹn ló yẹ kóhun ó ṣe àti di fìtínà fún àti bà reputation ẹ̀sìn jẹ́ látara àwa wa àbí wọ́n ṣe ọ́ kò sí wá ẹ̀sìn lára rẹ̀ wá ìrànró ni wọ́n á kà ẹ̀sìn yẹn kọ́ wọn láforíjì ni irú ẹ̀sìn wo ni ń kọ́ wọn lákatakítí báyìí à ń torí náà ní bá wọn ṣẹ̀sìn yìí òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam tó bá gbé àwọn sàhábà rẹ̀ dìde rán wọn ńṣẹ́ lọ síbi kan nínú àsọọ́lẹ̀ tán lá Nabi máa ń sọ fún wọn tí mọ́ Muslim gbà wá ó ní máa ń sọ fún wọn pé idha araduka an taj'ala lahum dhimmatallahi wa dhimmata nabiyyihi
tí àwọn tẹ́ ń lọ bá tán bá fẹ́ kẹ́ ṣàdéhùn fáwọn tán ni a fẹ́ kẹ́ ṣàgírímẹ̀ntì fún wa a sì fẹ́ kó jókòó rẹ ló fi ṣe fún wa ìwọ sàábé yìí a fẹ́ kó ṣe lóko Ọlọ́run àtòkọ ànábì fún wa fókọ ìsìláàmù ṣàgírímẹ̀ntì fún wa fókọ ìsìláàmù ṣàdéhùn fún wa ànábì ní fala taj'al lahum dhimmatallahi wala dhimmata nabiyyihi ọ gbọ́dọ̀ ṣàdéhùn lóko Ọlọ́run ó sì gbọ́dọ̀ ṣàdéhùn lóko ànábì ó ní walakin ij'al lahum dhimmatak fókọ rẹ àtòkọ bàbá rẹ ṣàdéhùn bí èmi Ràúfù ọmọ lágbájá mo ṣàdéhùn fún yín ànábì kọ́ ló ṣe Ọlọ́run kọ́ ló ṣe wù ànábì ní nítorí pé fa innakum an taghfiru dhimmamakum ahwanu min an taghfiru dhimmatallahi wa dhimmata nabiyyihi sallallahu alayhi wa sallam sórí kọ́ yapa àdéhùn ló kọ rẹ àtòkọ bàbá rẹ kọ́ yapa àdéhùn ló kọ ẹbí rẹ ó lóore fún ọlọ́dọ̀ Ọlọ́run ó sì fúyẹ́ ìyá rẹ fúyẹ́ sí kọ́ yapa àdéhùn tó ti fókọ Ọlọ́run ọba ṣe wọ́n ti gbà ipá àfáà ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ń sọ yìí àfáà ni tí wọ́n bá dẹ̀ ti sọ bọ́lọ̀ ti sọ nù tí wọ́n lérò nù ẹlòmíì ṣe dodo ń tà ń sọ yìí nù Kùránì náà lọ́wọ́ bí táfà bá ti lanu tó bá sọ̀rọ̀ báyìí Ọlọ́run ní ń sọ ń táwọn kan ṣe bínú sojérìrì ó pé kó tó jáde máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ tí ó di fìtínà tẹ́nìkan gbọ́ tí ó mọ̀ kí ṣé ẹ̀sìn tẹ́ ní àwa ṣe náà ni ẹ̀sìn tí wọ́n ní ànábì ń sọ pé ọba tálẹ̀ bá fún ìyàwó rẹ lóyún wọ́n lọ lọ́mọ ṣáàgbọ́ lórí social media àwọn ọ̀rọ̀ dọ̀tí bẹ́ẹ̀ àṣìlẹ́mà ànábì sallallahu alaihi wasallam ṣáàbà ànábì ló kọjẹ́ ní àbá tún ló kọ ṣe wọ́n fa kí Imam Malik àtàwọn aládìísì tọ́pọ̀ wọn kì í gba àwọn hadísì tí ìtumọ̀ rẹ̀ bá ní ìṣkáàlì wọn kì í gbà Imam Malik kórìíra kíyàn mọ́ fáwọn èèyàn ládìísì àbí mọ́ gba hadísì tí ìtumọ̀ rẹ̀ ní ìṣkáàlì yẹni pé ìtumọ̀ rẹ̀ rújú ó béèrè fún àlàyé kó tó yé hadithu nasa bima ya'rifun ntẹ́ bàbá àwọn èèyàn sọ ẹjọ́ ṣe déédéé làákàyè wọn aturiduna an yukadhdhaba Allahu wa rasuluhu ṣé ẹ fẹ́ kí wọ́n mọ̀ pọ́lọ́ nírọ́ ni kan gbọ́ tán kan áhùn pé ẹ̀sìn tó ní a máa pààyàn ntẹ́ sọ fáwọn èèyàn tí ò ní ṣe déédéé làákàyè wọn eré social media tá a wà yìí kì í ṣe private room àwọn ọ̀tọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ àwọn ọ̀tá ànábì mbẹ̀mbẹ̀ sallallahu alayhi wa sallam tí mùsùlùmí ọba bára wọn wí èyí ṣe tó jẹ́ sojú ọ̀tá níbi tí a ti ń jagun lọ́wọ́ tẹ́ ń jà wá lógun tààrà tẹ́ ń gé fídíò wa tẹ́ ń lò ó against ẹ̀sìn èyí ṣe tó ẹ́ pé bẹ̀rù náà láti mọ wẹra wa kankan láti mọ bára wa jà sọmọ ìyá máa ń jà lójú ogun kí wọ́n wí ní ogun ni bẹ́ẹ̀ pera yín sẹ́yìn ni tí ń tẹ́ sọ yín ọ̀dà ìṣàtúnṣe rẹ̀ ẹ̀ níjọ́ta yín ọmọ ẹ̀ ṣàtúnṣe ara yín orí kinní náà ló ti wí bẹ́ẹ̀ náà láti wẹ̀ sí kankan níbẹ̀ ló ti kó dọ̀tí ibẹ̀ náà láti máa wẹ̀ ní pọ́blíkì wẹ̀ ní hòhò wọ́n rí hòhò yín àbí ṣé o lè gbọ́rọ̀ ẹbí rẹ wá síta kọ́ ọmọ bẹbí rẹ ló kọjẹ́ kọ́ ọmọ bàrán rẹ ló kọjẹ́ kọ́ bàbá rẹ àti ìyá rẹ ló kọjẹ́ kí lè tó wá feel comfortable láti bà nábì àtọ́lọ́run ló kọjẹ́ lórí social media lẹ́mìí pé bóyá o tún tún ẹ̀sìn ṣe kẹ́ ẹ mọ yẹ̀yẹ́ èèyàn ká mọ bára wa ló kọjẹ́ ká mọ sọ̀rọ̀ sí èèyàn kó tiẹ̀ mọ́ sí rìgáàdì mọ́ kọ́ mọ kékeré kọ́ mọ sọ̀rọ̀ sẹ́gbẹ́ bàbá rẹ̀ òun là káyọ̀ ọmọ béèrè pé ṣẹ́sìn tẹ́ ní kó wọ́n wá ṣe ni ẹ fún un ní reason láti mọ̀ ṣe Islam ẹ fún un ní every reason ṣe bí múnkàrù lànàbì rí yìí látọ̀dọ̀ àwọn sàábé látọ̀dọ̀ mùnáfìkì tí ó lè kọ́ ó nítorí kémi ò fẹ́ sọ pé wọ́n ń ba pé Muhammadu tún pa àwọn sàábé rẹ̀ ṣèbá nàbì sallallahu alaihi wasallam ṣe bóun kó tún Kaaba kọ́ bí Kaaba ṣe rí yẹn kọ́ ló ṣe wọn nàbì sallallahu alaihi wasallam kó rí bí building rẹ̀ construction yẹn ṣe rí òun ànábì ní ọkọ̀ ọ̀rọ̀ǹgì bó ti yẹ kó rí gangan kọ́ yìí bí Ibrahim bàbá mi àgbà ti kọ́ lákọ̀ọ́kọ́ ọjọ́ tó kọ́ ọkọ́ yìí yàrá Aisha ní demolish ẹ̀kẹ́ tó ń kọ́ ànábì ní ní táwọn èèyàn máa sọ ọ̀tọ̀ yìí fẹ́ kó dà láàmú sínú ọkàn àwọn èèyàn ànábì mójútọ́rọ̀ reputation ẹ̀sìn sumatul Islam ọjà ànábì lógún kí ní táwọn èèyàn máa rò wọ́n náà máa fi sínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ lecture tó bá ṣe gẹ́gẹ́ bí àfáà ìṣesí náà tó bá máa ṣe nínú ìlú nínú àdúgbò tí ó wàá dọ̀tí ẹ̀sìn tí ó sọ àwọn kèfèrí dẹni tọ́kàn wọn tó wá lé sẹ́sìn sí ká ní Islam ìṣọ̀nà náà níṣẹ́ ṣọ́ra fún un láti máa ṣe ẹ sá fún un láti máa ṣe àtiwọ́ tó kéwú náà eyín mọ́kàtọ̀ kan a ní ọmọ kan pé kò sínú ẹ̀sìn ó ti kan náà nìyẹn mọ̀ wá ṣọ́ra nítorí wọ́n ti associate ẹ̀ mọ́ mọ́kà wọ́n ti associate ẹ̀ mọ́ hajj àbí wọ́n ti ń pè ọ́ lálàájì wọ́n ń pè ọ́ láàfáà níbi iṣẹ́ yín pé wọ́n kàn rò pé ó kéwú díẹ̀ èyí ṣàfáà in reality àmọ́ wọ́n ń pè ọ́ bẹ́ẹ̀ wọ́n láti mọ sáfún tí wọ́n fi mọ òpíà àwọn tán ń ṣẹ̀sìn náà wọ́n tún purọ́ náà lu jìbìtì eyín mọ́kà náà wọ́n fi ń ṣẹ́ ọtí mu yìí nítorí kọ́ ọmọ dìbà ló kọjẹ́ fún Islam kọ́ ọmọ wàá jákòó bá fáwọn ẹlòmíì tí wọ́n ronú ṣé káwọn ṣẹ̀sìn àbí káwọn mọ̀ ṣe ìyẹn náà ni
ìrántí tá a mú wá fúnra wa kí kálukú kíyèsára o níbi fídíò tó ń ṣí ẹ̀hún náà èyí tó lè bọ ẹ̀sìn ló kọjẹ́ tó mọ̀ ṣí ẹ̀ rẹ̀ mọ́ kílíkì láìkì sí mọ́ jẹ́ ó go viral tó bá ti mọ̀ pé léyìí tẹ́nìkan bá tún rí yóò wà discourage láti ṣẹ̀sìn ṣáà lè túnra wa ṣe lọ́nà tó bá làákàyè mú ń dòla tó fẹ́ mature tá a wá mọ ju nǹkan mi kẹ́nìkan ó kú ntí gbogbo wa fẹ́ sọ tá a bá bọ́ ta ní pé jà á nàmọ̀ ní lọ ẹni yìí kú lérí ẹkú rárá dáradára ni ṣé ẹ̀kọ́ tẹ̀sìn kọ́ wa nù ló kọ́ ipa fẹ́ kọ́ bàjẹ́ á di fìtínà sínú ọkàn àwọn èèyàn á di wàhálà fún láì fún wọn yóò jẹ́ kẹ́lòmí ọmọ rí pé ṣẹ́sìn lélẹ́yìí àbẹ́sìn ẹ̀yin náà rí pé réètì táwọn èèyàn fi ń gba Islam kò dàbí ti jọ̀ǹjọ̀ǹ mọ́ ni jọ̀ǹjọ̀ǹ wọn àfáà kan ni wọ́n lọ gbé Islam wọnú ìlú kan àfáà onírí Islam gbé wọnú ìlú kan mọ́ nísìn àwọn tí ń bá wa ṣe comparison náà pé Christianity Islam èwo ló yẹ ká ṣe ń bẹ̀ ẹ̀rí bí fìtínà ṣe kó sí wọn láàrin gbéra wọn ṣe pé túra wọn láṣìírí gbéra wọn lẹ̀wọ̀n kìíní yẹn ń di problem fún Islam nígbà tó ọmọ yìí pọ̀ ọ̀fẹ́ ṣaburú ọ̀fẹ́ ránró ọ̀fẹ́ ṣe wàhálà tí ò sínú wà Nabi sallallahu alaihi wasallam gbé táìtù Islam yẹn sẹ́gbẹ́ kan abẹ́ni tá a bá ti àárò pé òun àti Islam ti lẹ̀ papọ̀ débi pé tá a bá lábàá wí àáfàá ni bóyá àáfàá gbà tá a bá lábàá wí àbá ṣàtúnṣe rẹ̀ àfàìmọ̀ ká mọ́ yẹ̀yẹ́ Islam mọ́ lára àwọ̀ náà míì láti bá wí ìbáwí rí ọgbọ́dọ̀ jẹ́ gbangba níbi táwọn kèfèrí wà àwa nìkan kọ́ la ní social media kì í ṣe private room wa ẹ jẹ́ àṣẹ làákàyè ẹ má jẹ́ àṣẹ lọ́hùn látara ipa afẹ́sìn lọ́hùn ìyẹn náà ní ìrántí wa o ọlọ́mọ jẹ́ àṣìṣe gbogbo yìí tá a ti ṣìṣe ọlọ́mọ ṣàtún wa ṣe ọlá ti tóbi wọ ọlọ́hùn ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹjẹ́ àṣà sàláàtì tó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run jẹ́ àṣọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.